pọ̀ tún gbọ́ kan o. Ǹjẹ́ ẹgbọ́n tó ṣẹlẹ̀ ńbàdàn? Ọmọ kan wọ́n pè ń wá sílá. Ọba wọṣọ bí ọkùnrin. Wọ́n ní Adẹ́jà ni Ọlọ́run ó wo Olóòlù. Ó dírẹ́sì bí ọkùnrin. Ó dé fìlà ó ṣe gbogbo ẹ̀. Ó tún wá mú fóònù ó fi ń rìkọ́ọ̀dù Olóòlù. Àsámọ́ bólóòlù ṣe rí wọ́n ní Olóòlù ń tọ̀dọ̀ rẹ̀ bọ̀ wípé ọ̀gbọ́rùn. Olóòlù nàgbà kọ sí i. Wọ́n gbá fóònù ọwọ́ rẹ̀ tó rìkọ́ọ̀dù sí. Wọ́n ní ọmọ lọ. Ńgbà ó délé. Ọmọ èké búròkò. Ó bojú ẹ̀yìn. Ọjọ́ tó lúwéré ọjọ́ wọn bá bú olúwéré kí pa wọ́n o. Ó délé ìkòkò gbómi gbẹ̀yìn mọ́. Bó o lọ jẹ́ lọ́ba ní ẹgbàún. Báyìí kàṣá báyìí ṣàwòdì. Àwọn aráalé rẹ̀ sì mọ̀ pé kò lè kíje. Ní ẹ bá gbé òdìlé Olóòlù. Ìwádìí ń lọ lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ̀ o. Mo fẹ́ dà àwọn ọmọọṣẹ́ mi síta lọ́la kí wọ́n lọ ìntàfíù mọ́gàjí ilé ajé, mọ́gàjí ilé Olóòlù. Pé ìntàrí ìṣe lóòótọ́ ni àwọn aráalé ẹ̀. Nígbà àkókò gbómi gbẹ̀yìn wọ́n bá mọ́mọ lẹ́yìn òdìlé Olóòlù. Ẹ dákun ẹ mọ́jọ́ ó kú ẹ gbà wá ọmọ èké ló ṣe o. Wọ́n sáta lójì pé kó lọ rẹran kó lọ ra gbogbo nǹkan wá. Wọ́n kó karahun gbé bọ́ lọ́rùn. Ẹ̀sìn tó fẹ́ f'Olóòlù ṣe òun lọ́sẹ̀ sí ń ta gbangba. Wọ́n fá orí rẹ̀. Wọ́n já hòhò. Wọ́n gbé karahun gbé kọ́ lọ́rùn. Gbogbo tí wọ́n bá pè léèwọ̀ láyé kéèyàn mọ̀mọ́ dùbò ẹ̀. Èyí ò bẹ́ẹ̀ Ifáfitì. Ọ̀rọ̀ nípa Sunday Igboho ajagun ńlá ilẹ̀ Yorùbá. Ẹnìkan tí ẹ̀ ń béèrè pé ó yẹ ajagun ńlá yìí bóò ló ṣe kàǹkà tó. Mo níwọ̀ náà lọ orí Google kọ́ lọ Google tí wọ́n ń pè ní Field Marshal. Ajagun ńlá ni wọ́n ń pè ní Field Marshal. Ọwọ́ ń bèrè lọ́wọ́ mi ó yẹ ká tó yẹ ká ìwó lójúra wọn lọ́nbẹ̀ mo ní mi mọ̀ nǹkan kan pa àyùn. Ṣùgbọ́n tí a máa ń pé ajagun ńlá Field Marshal ní jẹ́bẹ̀. Kí ni Sunday Igboho ṣe tí a ní ọmọ padà wá sí Ìlọrin mọ́? Kí ló dé tí a ní ọmọ padà wá Kwara mọ́? Wọ́n nígbà tí Sunday Igboho wọ Kwara tí ó dé Kwara táwọn èèyàn tẹ̀lé lẹ́yìn wọ́n ní kàkà kọ́kọ́kọ́ gbalé Sùlù Gàmbàrí ọba ìlú Ìlọrin lọ pé kọ́ lọ rèé kí ọlọ́lá ọba ìlú Ìlọrin pé mo wá sí Ìlọrin pé kò gbábẹ̀ lọ ní ẹlẹ́ẹ̀kejì tó dàbí rẹ̀ ni wípé àwọn kan tún rìkọ́ọ̀dù láwọn ìlú tó tú wọ́n ní àwọn wá gbé live nínú àwọn nǹkan tí ìjọba ń fi pamọ́ tí wọn ò fẹ́ káráyé ó rí wọ́n ní àwọn gbé live lórí Facebook pé ṣèlú èyí sì níjọba sá wọ́n láwọn èèyàn wá ń kọ́mẹ̀ntì sórí ẹ̀ ìyẹn jẹ́ ń tọ́ ba ìjọba lọ́kàn jẹ́ pé bẹ́ẹ̀ bá lè fẹ́ help wa ṣẹlẹ̀yìn ò lè máa instigate àwọn aráàlú sí wa àti pé àwọn kan tún lọ parọ́ wípé Sunday Igboho akatakítí ẹ̀sìn ìbílẹ̀ ìṣẹ̀ṣe ní ń gbé bọ̀ ó ti fẹ́ kó gbogbo àwọn ọmọ mùsùlùmí àtàwọn ọmọ ní
ẹlẹ́sìn sínú ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ o. wọ́n ní nǹkan tí ó wá ṣe ni pé ó fẹ́ tọ̀nù ìlú Ìlọrin sí ìlú àwọn oníṣẹ̀ṣe. àti pé tẹ́ ẹ̀ bá gbàgbé látàyé Àfọ̀njá ìní ogún mi ọ̀tẹ̀ mi ti wà ńlẹ̀ tí wọ́n sọ wípé ọba ni ẹ máa jẹ́ ńlọrin láyé Àfọ̀njá nígbà tí wọ́n ṣẹ́gun Àfọ̀njá tán ló di wípé wọ́n ń jẹ ẹ́míà nílọrin wọ́n láwọn ọ̀fẹ́ nǹkan tí wọ́n pè wọ́n dé wọ́n wá gbà jọba pé wọ́n fẹ́ máa jọba dípò ẹ́míà táwọn ń jẹ. àwọn ẹgbẹ́ aṣojú lọ́ọ̀yà kan ni ẹ dìde àwọn míì sì ti ń takò wọ́n o àwọn aráàlú ti ń takò wọ́n pé ẹ má jẹ́ yàyọ́ jẹ wá gbé nígbà mo fọ̀rọ̀ wá Sunday lẹ́nu wò ó ní ìrù ẹkùn ó ní security outfit ni ó ní kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn ó ní mùsùlùmí wà nínú àwọn tó ń hùwà iṣẹ́ ẹbí kìrìsìtẹ́nì wà ńbẹ̀ oníṣẹ̀ṣe ń ṣiṣẹ́ ẹbí pé èèyàn lèèyàn ọmọ jẹ́ pé gbogbo ẹni tó bá jẹ́ oníṣẹ́ ẹbí ó ní àmọ̀tẹ́kùn wá ó ní ìrù ẹkùn wá láti wá flush out àwọn ọ̀bá tẹ̀sìn wá o wọ́n ní kò sì sí ń tọ́ka wọn pẹ̀lú pé àwa jọba wa fọba kan jẹ nílọrin àwọn wá láti wá túlù tòní àwọn ọ̀wá domi àlàáfíà lúrú pé nítorí ìdí eléyìí kí bàbá wa ọlọ́lá ìlú Ìlọrin kí wọ́n fẹ̀mí wọn balẹ̀ o ìjọ táwọn wá ọ̀nà táwọn fẹ́ lọ́pọ̀ bí wọ́n sì ṣe ń dá wọn dúró lọ́tún lósì ó jẹ́ kílẹ̀ ó ṣú káwọn ó tó parí àwọn sì tún lápọ́mẹ́ǹtì mi káwọn ó tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ rárá àwọn ọ̀bọ̀ ọlọ́lá ìlú Ìlọrin àwọn ọba wọn ṣe mítìnì àwọn ó sì bá wọn sọ̀rọ̀ bí wọn ò bá fẹ́ àwọn ò lè mú ìlú wọn ń túláàsì bí ọlọ́lá ọba ìlú Ìlọrin ló nílò wọn àwọn ò lè mú wọn ń túláàsì o àwọn ò sì wá jàjà ẹ̀sìn àwọn ò sì wá jagun àwọn ò sì wá fi nǹkan kan lọ́lẹ̀ kọjá wípé kálàáfíà ó jọba bí gbogbo òkè ògùn ṣe rọ̀ṣọ̀mù tí ò sí ogún mi àbọ̀ tẹ̀mí bẹ́ẹ̀ làwọn fẹ́ kí gbogbo Nàìjíríà wọn South West tí wọ́n gbé láwọn lọ kọ́ rọ̀ṣọ̀mù. kábíyèsí Olódùmarè mo wá pe Sunday lémi kan òun kan mo ní wo bí o èéṣe tí wọn kì í rí ajá nínú mọ́ṣáláṣí. ó lémi náà ní kí n ṣàlàyé mo ní ajá ó sọ wípé àwọn ará mọ́ṣáláṣí ò fẹ́ràn bàbá òun. bàbá ajá sì ti sọ fọ́mọ rẹ̀ kó tó kú wípé má dé mọ́ṣáláṣí o mọ́ṣáláṣí ìṣẹ̀lé ajá o ibi wọ́n bá ti fẹ́ ni làámọ̀ dé. àdún àwọn ọmọ ìyá rẹ tí ń bẹ ń bẹ ní í ṣe ọ́ táwọn ará rẹ̀ bá láwọn ọ̀fẹ́ ọ̀ ń bẹ̀ má fi túláàsì lọ o torí ogun lé tó bá papọ̀ mọ́ tìta ewu ńlá ni o. ajagun ńlá ilẹ̀ Yorùbá Sunday Igboho ní kò ní sẹ́wu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ o àfà ìdùn ọbẹ̀ bó tún ní kó wò mí wò mo ní nínú ìmọ̀ àtọ́gbọ́n ìjìnlẹ̀ àtàdíìsì tí mo kọ́ òun ni wípé ẹyẹ lékèélékè kì í dá máa dá jẹ́ ńlẹ̀ẹ́lẹ̀ orí màálù ní máa bà á sí tí fi máa jẹ mo ní wá bi lékèélékè léèrè wípé kí ló dé tí mo ní ìwọ ajagun ńlá Yorùbá ajagun ńlá ilẹ̀ Yorùbá kí ló dé tí lékèélékè fi ń jẹ lẹ́yìn màálù. ó ní bàbá Ọlọ́run ó jẹ pẹ́ fún wa ó
ó ní ẹ là hàn mí bí bàtà ṣe é dún lóòkù. mo ní lékèélékèé tí ń jẹ lẹ́yìn màálù tí ń jẹ lẹ́yìn màálù ó lè rí jẹ ńlẹ̀ẹ́lẹ̀ ṣùgbọ́n lékèélékèé lọ ẹsẹ̀ ara rẹ̀ mọ́ màálù. bọ́ ọ bá fẹ́ yìnbọn mọ́ lékèélékèé tọ́ ọ bá múra dáadáa tí ìbọn bá tajó màálù tí ìbọn bá bá màálù ó ń tọ̀ ń jẹ gbèsè o. lékèélékèé lọ fẹ́ pa tọ́ ọ bá pa màálù ó jẹ gbèsè. fúlàní ò ní jẹ́ ọ lọ. ó ní bàbá àgbà mo ní o ti mú yùn àṣẹ eléyìí o ti mú ṣẹ. nílẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mo sọ pé kó lọ lọ́sẹ̀ rẹ papọ̀ mọ́ ẹsẹ̀ rẹ ti ń rí lọ máwọn tí ẹsẹ̀ wọn bá kì í nínú òṣèlú. mo ló sì ti lọ ẹsẹ̀ mọ́ wọn l'Àbújá ọlọ́sẹ̀ máa rẹ ọlọ́sẹ̀ mọ́lúbàdàn àti gbogbo àwọn ọba tó lókìkí ńlẹ̀ Yorùbá. yóò ti dúró bá wọn ibi wọn bá fẹ́ ni là á lọ o. gbogbo ariwo tí wọn bá lè pa láti Kwara mọ sọ fún wọn pé kí wọn lọ bá bàbá Ọlọ́lá ọba ìlú Ìlọrin. wípé tí wọn bá kọ́kọ́ bẹ bàbá Ọlọ́lá ọba ìlú Ìlọrin kí wọn wá pè ọ́ lẹ́yìn ìgbà náà pé ọ́ dá wọn lóhùn. ẹ̀yin tí ń pèrè wá sáìdá o àwọn ọmọ yìí o. kò tí ì síbì kan tí wọ́n ti sọ wípé bàbá emir lọ sọ pé kí Sunday ọmọ wa ẹ mọ́ sì mí gbọ́. ń pèrè wá sáìdá o. ṣùgbọ́n a rí lọ́ọ̀yà kan tí ń lérí léka pé àwọn ò gbégbèsè tó lágbára. Ìlọrin tẹ́sí ń wíhun. bàbá tí àdára bàbá ní jẹ́. Ìlọrin ní Kwara State. ẹ ó bára jẹ gbà. béèyàn bá ṣe yé bálabàla. àbílà. ọ̀kẹ́ kúra bẹ̀. ọ̀dàlẹ̀ o. pàápàá. ó bára jẹ gbà. wọ́n ti máa wọn méjì kan lóòkè kúra lójú mi tó dàbí ìgbà téèyàn bá ń wo fíìmù. àmọ́ ẹ o. nígbà wọ́n gbé ta lọ lọ́run lóòkè kúra. ẹ̀yin tí. ìgbà téèyàn ń wo fíìmù lórí. ìyàtúkọ̀ yín lẹ́ ó bára jẹ gbà. níjọ́ wọ́n gbé káólà náà lóòkè kúra. alájà káólà. ìṣọ̀lá gbàbí ìbọn gbà. ó ju fíìmù lọ. gbàbí mọ́ gbàbẹ́. mo mọ̀ pé ẹni ó lẹ́rù lọ́lẹ́rù. ètò bá ń yọ. ẹni ó là Àbújá ló lòkè kúra. ṣùgbọ́n kó má má fi ṣe bínú. àìfagídí ràn yàn lọ́wọ́. kó má má fi ṣe bínú. àìfagídí hẹ́ẹ̀pù èèyàn. ó jẹ́ ìdẹ̀ lónìí. Ọlọ́run gbé fún ọ. Ọlọ́run gbọ́lá fún ọ Sunday. ó jẹ́ gbàgbé ìlà pélé ṣinṣin. Ọlọ́run gbé àsìkò yìí fún ọmọ Adéẹmọ. òun lo dáúlà ó sì ń rí dáúlà náà lò púpọ̀. tá a bá sì ń sọ̀rọ̀ nípa dáúlà ẹ̀yin ará bí. kò sí jágúnjágún kan olúwa ọba. tó lọ sí Kwara tó lọ tí ọbọ̀ ní fínníladì ẹ̀bùn oko ìmọ̀. fún bàbá lókè. lẹ́yìn ikú Àfọ̀njá àwọn tó lọ ń Kwara tó lọ Kwara ń gbà yẹn. ogun Ìjàyè ló lè ròyìn ogun Ògúnmọ́lá o. ọ̀pẹ́ Ìjàyè ló lè ròyìn ogun Ògúnmọ́lá o. wà lọ́wọ́ ajígbèrè o. ọwọ́ lọ fínní ọbọ̀ fínní. fún bàbá lókè. bàbá lọ́wọ́ ọ̀tá. bádìẹ ti soko ìmọ̀ bọ̀ ká kí ọ ká yàn ọ́ wáá pé fíìmù náà lọ ń ya actor ni ọ. ọgbọ́n ayé ẹ̀rù bá tó bàbá lókè o. mo sì yìn àwọn director tí wọ́n ń bọ̀ direct fíìmù ọ̀hún. mo yìn àwọn producer tí wọ́n kó àwọn nǹkan àbìjà tẹ̀lé ọ. torí bí èèyàn ọba ya fíìmù wọ́n fẹ́ nìkan ṣe actor. ọlọ́gbọ́n ayé ìwọ l'actor. ẹ̀rù bá tó bàbá lókè o. àwọn kan jẹ́ producer. ẹ̀dá gbàgbé aláwòrán pé kádàrá ò ní ẹ̀ lórí wa. ìjọba àpapọ̀ ní producer. àwọn ní produce ẹ̀. ẹ máa ṣe jí ọba ṣe jí. ọlọ́pàá àti sọ́jà DSS àwọn ní director tí ń direct fíìmù ẹ̀.
mo fẹ́ kókè nìkan ọ̀la tó máa lọ. ńgbà ẹ bá dàrẹ́ ti gbogbo ẹ̀ tán ẹ wàá gbé wájú mi bàbá ń bàdàn èmi ni ẹ́dítọ̀ tí wọ́n bá yín gé kí n tó jù afẹ́fẹ́. ẹ má ṣe kí ọba ṣe kí ẹ lọ́la. Akọ́láwọlé Olóòtú ọmọ àdàbà ni báyẹ̀ ṣe ń fẹ́ owó tí wọ́n ń fẹ́ ọmọ tuntun ni à ń fẹ́ ti Sunday Igboho ní Kwara. tomijé ojú gbogbo àwọn lókọ káàkiri àgbálá ayé tí wọ́n wà nílùú òyìnbó ni ẹ sọ wípé kí Sunday ọmọ dáhùn o ṣùgbọ́n tí wọ́n ní ẹ wí ń tèmi ni wípé a kì í fi tú láàsì nítorí fẹ́ ṣe o ti ṣe Ọlọ́run ti gbà fọ́ o ti fi ìró ẹkùn o ti fi lọ́lẹ̀ ń Kwara. àwọn tara bẹ́pọ̀. wọ́n mọ̀ ṣe mítìnì wọn lọ. ẹ bá fẹ́ ṣe mítìnì àpapọ̀ wọ́n mọ̀ wá bá ọ. asokun ojúbọ kò ní ròyìn. Akọ́láwọlé Olóòtú ọmọ àdábánijà. mọ́sálásí ń kúrà. níbo lọ̀rọ̀ Nàìjíríà ń lọ? níbo lọ̀rọ̀ Nàìjíríà ń lọ? ẹ jẹ́ a sáré gbọ́ kéde àti polówó ọjà bíi méjì. tiri ni o tiri bàbá òyìnbá tiri kò sí àmẹ́jì tó ń jẹ́ bí ẹ̀ o tiri ni. ọtí bá bọ́lá òwìjọ́ tí bá week 2026 ó dé ẹgbẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ẹ̀ka tìpínlẹ̀ Ọ̀yọ́ celebration galore ni pẹ̀lú oríṣiríṣi ètò tá a ti lálẹ́ lọ́jọ́rú wẹ̀nsì ọjọ́ kejìlá oṣù kẹjọ August 12 ọdún yìí 2026 ní Apex Hall American Quarters Agodi yìí ní géètì Ìbàdàn lọ́jọ́ yẹn máa fàmì ẹ̀yẹ dá àwọn kàǹkàǹkà pèdèpèdè nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́la ṣé máwọn lóko ọ̀tọ̀kùlú jàǹkànjàǹkàn láwùjọ alájí tìrí àlàmú agbọ́lágadé ọmọ pàṣọ bàbá jẹ́jẹ́ lélẹ́rẹ́ wà lọ́jọ́ náà àǹkárá tààmú àti páàsì ní yíṣà láti wọlé o àwọn olùgbàlejò ní mọ́gàjì Kọ́lá Olóòtú adarí ẹgbẹ́ fíbà lórílẹ̀‐èdè Nàìjíríà alájí ọlálọ́mí àmọ́lé olóyè níyà kíbọ́dé ológbòjò àwọn ibi tẹ́ ti lẹ́ra sọ àǹkárá tààmú rẹ̀ o fíbà ọ́fíìsì ní Osana Plaza tó wà nọ́mbà 28 opposite NNPC Sango Ìbàdàn àti ọ̀nà FM Ìbàdàn ẹ̀yìn tó gbọ́mọ̀ṣọ́ aṣọ fíbà wà ní cooperative building lọ́dọ̀ ariwo kọ́ ẹ̀yìn tọ́jú aláàfin ẹ máa lọ sọ́fíìsì alàgbà Báyọ̀ Sàngótìkù ọ́fíìsì Olúwayẹmí sísàkà olórí àgbà ẹ̀yìn ti sẹ́yìn aṣọ fíbà wà lọ́dọ̀ alápẹ̀pẹ̀ òkè ọlá ìṣẹ́yìn fíbà week 2026 lábẹ́ alága wa àjọ kẹ́kọ̀ọ́ sí ẹ̀ mẹ́rin sàkóra ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ̀pẹ́ alága kọ́mítì Aziz Kushimo ọmọjọ́dádì sórí aago 08088181892 àmàrètí yíyọ. Gbogbo ẹ̀yin ènìyàn ọ̀rẹ́ ọ̀yà kájọ ṣe that celebration olùgbèjà àwọn ọkọ̀ foundation. Gbogbo àtúnkọ́ báyìí láti ń náwó ọ̀rẹ́ sí àwọn ọkọ̀. bẹ́ẹ̀ni o òpó ìyàwó òpó ọkọ tó ti rà àánú gbàlá bí àjọ yìí ò ló ń kà ó yẹ ká celebrate àjọ yìí ká kún wọn lọ́wọ́ láti máa tẹ̀síwájú nínú ìfẹ́ ìtọ́jú ìrónilágbára àti ìfọmọnìyàn ṣe wọn nínú kíyà má jẹ àwọn opó àjọyọ̀ yìí máa wáyé lọ́jọ́ Sunday August 23 ọdún yìí 2026 ní Libra 09 event center Pọ́lá Ìbàdàn bẹ̀rẹ̀ láago 2 ọ̀sán 2 p.m. prompt gbogbo olókòlókò ọ̀tọ̀kùlú jàǹkànjàǹkàn ẹlẹ́yinjú àánú ọmọ Nàìjíríà lápẹ̀kẹ́ wákàjọ ṣe lọ́jọ́ yẹn gangan la tún máa ṣayẹyẹ ọjọ́ ìbí Adéyanjú Rẹ̀mílẹ́kún MC Remex olùgbèjà àwọn opó a tún máa ṣèfilọ́lẹ̀ foundation yìí 3-in-1 celebration ni Alhaji Timi Lẹ́dà Ìdòwú Santana àtàwọn olórin dọ́lọ́kùn ìjọ̀kan ló ń bọ̀ láti wá dá wa lára yá àǹkárá tá a mú 5,000 naira péré ni òní físà láti fi wọlé ó ti wà ní Ìrì FM Ìwọ́dọ̀ Ìbàdàn lọ́jọ́ yẹn ambassador Adékúnlé Adélékè ni ó gba gbogbo èèyàn lálejò this celebration is supported by God's Blessings and Properties MNA Global Drilling Nayoti Textile Stores alẹ́sìlọ́yẹ́ KBK Event Center àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ pè 070-1935-3787 Adéyanjú Rẹ̀mílẹ́kún MC Remex ló ń pe gbogbo wa jẹ́ kájọ pàdé níbẹ̀. Ìyámadé máyà àdébẹ̀ ara ṣan sára pásítọ̀ ṣọ̀pù mẹ́ níbẹ̀ síbẹ̀ lọ́bẹ̀ ṣan sára. gbogbo ẹlẹgbẹjẹgbẹ tó fẹ́ máa sọ fún de àríyá tààràtà móríwọ pastor shop nígbàgì pastor shop aláṣọ ràyíwọ̀ yìí mú yìí lò yìí bí ẹyẹ ọ̀kìn pastor shop abida
corporate services limited. báwo ló ṣe fẹ́ sí. senator materials, cashmere, german wool, damask material, swiss lace, swiss cord, guinea brocade, swiss foil, trousers materials, italian swiss wool, voile and organza material. gbogbo ìlú jìlú kárí southwest ńlọmọ pastor shop kálukú ló lóko tiẹ̀ tó sì lóko iléeṣẹ́ tiẹ̀ lábẹ́ ìjọba. aláwo máa ti ń pèrò sọ́fíìsì rẹ̀ lórúkọ pastor shop nígbàgì tuntun. má fẹ́ rúgbà àbùkún kọ̀ dáa. èyí oníbàárà náà ẹ bèrè ọ̀nà dé pastor shop. kẹ́ ẹ tó raṣọ kẹ́ ẹ sì rí dájú pé signboard wa wà níbẹ̀ gbangba. màgàn ọjà ńlá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ńlọkùn fọ́fọ́ fásọ. takoro wọ̀ yìí tó bá wù ọ́. ó má sọ̀rọ̀ ní pastor shop ní nọ́mbà C 136 128 and 140 green block pastor shop gbàgì tuntun. pé nọ́mbà bọ́ raṣọ 08034756248 àti 08052023076 ní pastor shop raṣọ sanwó ẹ̀. gbé nǹkan ẹ̀ ọlọ́run tá a fi ṣègbẹ́kẹ̀lé àìtà ìwọ wọ́mọ́jà ló mú wa gòkè àgbà. 96.1 FM ẹ jẹ́ ká jọ gbọ́. Inama amuru sarada saya ayakula ńlá kun fayakun òkè àgbà tó gbé mi rè yóò ọba yá mi jẹba dùnú bọ̀rọ̀ àgbà náà lọ. kábíyèsí olódùmarè. òkè àgbà tó gbé mi rè yóò ọba yá mi. ẹ jẹ́ a sáré sójú òkú kalẹ̀. káyàn bíi méjì mẹ́ta ọ̀dà sí kí n tó mọ̀ lọ. òkè ká lọ kábọ̀ ká sì ilé wo lọ́wọ́ jẹba dùnú bọ̀rọ̀ àgbà náà lọ. òkè ká lọ kábọ̀ ká sì ìkọ́lé mọ́lẹ̀ jẹba dùnú. Àjàgúnlá ilẹ̀ Yorùbá kí lẹ̀yin kí lẹ̀ advice yín fún ẹ̀lú ẹ̀ka alẹ́ o. ẹ̀ka alẹ́ sà. ẹ pẹ̀lẹ́ o. ẹ rí advice tèmi ni pé ọlọ́run tọ́lá ayé tọ́lọ́run kọ́ mọ́ dáàbò rẹ̀ gbogbo wa. àmín o. bó sì mọ̀ fi sọ rẹ̀ sọ wa. àmín o. kí ṣe gbogbo èèyàn ni ó ṣe fẹ́ yàn. kí ṣe gbogbo èèyàn ni ó ṣe fẹ́ yàn o. àkọ́kọ́ gómìnà ń bẹ lù wọn irú action táwa tẹ́kì lọ́yọ̀ state tí wọ́n bá tẹ́kì ẹ̀ ń bẹ̀ náà ìlú wọn ò ní mọ́ tún mọ́ gómìnà lórí. àwọn ọlọ́pàá wo dìbò olóòpó wọn lọ ẹlẹ́ẹ̀kejì abẹ́yẹ̀kẹta wọn máa lọ kálẹ̀ kí o. wọ́n wá ní wọ́n ń ṣó òbí kan láìfù èyí oníwà ń bà wọ́n nínú jẹ́ tẹ́lù tí wọ́n ń tú ṣe ń tọ́ rọrùn nílùú fi ń tú. ẹ wo orú action táwa tẹ́kì lọ́yọ̀ state. ọlọ́run bá wa lọ́wọ́ sí i ẹbí lu kùránì wọn pẹ̀lú wọn. ní kùránì tí wọ́n lè sọ̀kalẹ̀ táwọn olórí burúkú tọ́lọ́wọ́ fi tì wọ́n dànù. kábíyèsí ọlọ́run. wọ́n wá ń sọ wípé ẹnìkan tó fẹ́ dìjà wọn kí ọmọ wa o wọ́n fẹ́ kó kinní kan wọ̀lú. kí lẹ rí. wọ́n bá kó sàwọ̀ Ọ̀yọ́ State káàfin ní láwọn olórí ibú mọ́ wọ́n kó wọ Ọ̀yọ́ State tí. kí lẹ rí sí tọmọ tí ó wo Olóòlù tí Olóòlù náà gbà kọ sí tí àwọn ẹbí rẹ̀ tí wọ́n ń lọ rèé mẹ́ràn lọ lé Olóòlù tí wọ́n já wò. ọlọ́run bá kọ́ sábò wa lọ́mọ tí ó gbọ́ràn. àmì o ó múra bí ọkùnrin ó wá fẹ́ rìkọ́ọ̀dù Olóòlù ó fẹ́ fi fídíò rìkọ́ọ̀dù Olóòlù kíní fóònù rẹ̀ bólóòlù ṣe ní ọ̀gbọ̀rùn lọ́ba náà gbà kọ́ sí. bàbá yóò kọ ẹlòmíì lọ́gbọ́n. ó ti tán. ṣebí kò gbọ́n ni. yóò tún kọ ẹlòmíì náà lọ́gbọ́n àìṣe nù. ọlọ́run ọba kọ́ dákun kó ṣe àwọn ọmọ wa lọ́mọ tí ọmọ gbọ́rọ̀ sí wa lẹ́nu. orí báyìí ní ìsìn wọn lọ́rọ̀ kanlẹ̀ kan bá lé. ó ti kan mojókòó jẹ́jẹ́ mi ní ìsìn. ó ti tán. gbogbo àwọn òbí rẹ ti bẹ̀rẹ̀ ìdààmú báyìí ní ìsìn. ó ti tán. ó ti tán. orí wo ní fi ọ lọ. ẹ ṣeun. Ìṣọ̀lá Ìjíbọ́lá. lórí ọ̀rọ̀ ti Àjàgúnlá ilẹ̀ Yorùbá hello. ẹ̀rọ abá mi kọ́ olóòtú ẹ̀kú ètò. ẹ káalẹ́. orúkọ mi ni alábàbà àbèjì látọjú olómi akẹ́dẹ̀mí. ẹ ṣeun. mo lẹ́kì ìmọ̀ràn ẹgbà olóyè Sàndégbò táwọn náà dẹ̀ mú lò ọlọ́run ní ìjọba jẹ. tí wọ́n bá ní ìdìmọ̀ káwọn aráàlú wọn kí wọ́n lọ bá ọba abẹ kí wọ́n dẹ̀ lọ bá gómìnà wọn máa ránṣẹ́ pé olóyè Sàndégbò padà. ṣé wàá rí ìyí tó múra bí ọkùnrin tó lọ wo Olóòlù èyí tó jẹ lójú. ntọ́ jẹ lójú. social media yẹn ìtì wulẹ̀ ń dá lè ṣe tó dáa ó ṣe dáa tó àkóbá bẹ̀ pọ̀ jù. mo bá ẹnìkan pàdé lórí ẹ̀ tẹ́ bá rí ti sọ ẹ̀yin irọ́ ni pẹ̀yìn gangan mo wá sọ fún ẹni pé kí ẹni yìí kó sì mú ìyàwó ẹ̀ lọ wo Olóòlù lọ́dún tí ń bọ̀ ó dógbó tiẹ̀ nu. ó jèrè. torí pé wọn ò ní gbàgbọ́ rárá oníkálukú wọn ti fi ẹ̀sìn bójú èyí tó
bàjẹ́ lójú ẹ̀kú ètò. ó ti tán. Hello somebody ẹ káalẹ́ o. Hello ẹ káalẹ́ o. ẹ kú ètò. náà. ìrí fm ò ní jóná o. àmì. ẹ gbóyè délé o. àmì. wọ́n ní tábà pàjì hàn jì ẹrù ní bàjì. ní tọmọ tó lọ wo lóòrù wọn ọmọ tábà kọ àti tánà náà ti kọ. ọmọ tí wọn ò bá kọ́ ńlé àti ta ni wọn ó ti kọ́. bẹ́ẹ̀ ni àwọn èèyàn gan ọmọ pé ṣẹ̀ṣẹ̀ wà gan ẹ bọ́ dẹ́jà ni tójú rẹ̀ sí rì. tójú rẹ̀ sí rì náà tójú rẹ̀ fẹ́ rí náà lórí hùn. anita ara ní ọlọ́mọdé ọ̀kan ọmọdé lábúrò ọ̀kan ẹni tí ọ̀kan ìgbà ní ọ̀tọ̀ kan ní ìjọ ti kan fámìlì ẹ̀ sí yọyọ báyìí. nípa olóyè Sunday Igboho ìmọ̀ràn tẹ́ gbà wọ́n ọ̀dà púpọ̀. Ọlọ́run ní fẹ́yìn náà lẹ́nu gbà kọ̀ọ̀kan ẹ̀yìn sáré lágbára ọláyà méjì láti kò yọ fún fèsì. ẹ ṣeun. ẹ pé tó dà. ọjọ́ ń lọ bí àná òòrùn ń lọ bí àti òwò. ọmọ òrùlé bàjá mọ́lẹ̀ aṣẹ́kò ṣéèjì. ẹnìkan náà ní ń fún láàyè kó pè sí o. kò jẹ́ ká àríkò wọn ṣe ní. ọ̀rọ̀ nípa ti olóyè Ajagunlá ilẹ̀ Yorùbá Sunday Igboho àtọmọ tó wo lóòlù náà mo fẹ́ kẹ́ ẹ dá sí. ẹ káalẹ́ o. náà. ahmed tàbí Ọ̀yọ́ ilẹ̀ tí Ìbàdàn ni o. ẹ ṣeun. àkọ́kọ́ nípa ọmọ tó wúlù ní láìkí ló ń ṣẹlẹ̀ yẹn gẹ kò só ìṣẹ̀tì tó ọyẹ kọ́ náà já kọ́ sí lẹ́rẹ́ kó ti gbẹ kó ti kú. àwa náà bímọ. à ń jẹ káàkiri jẹran kankan yẹn ó ti ń lọ fáà nìyẹn ọyẹ kó jẹ ó tún lọ fáà bí wọ́n ti ń gbé yẹn. ẹ̀wùrẹ́ ẹ̀kọ́ jẹ́ òwò fífi ìyẹn báyẹn nìyẹn. ọ̀rọ̀ rẹ̀ máa dàbí àwọn tí ń lọ ń gbà tí wọ́n bá àwọn jókòó ara mọ̀ pọ́n sínú sẹ́ẹ̀lì síbi ni àwọn èèyàn fi ń béèrè jó ní pé tí bá ti tó àwọn èèyàn wọn lẹ̀lẹ̀ àwọn ló fi àwọn táwọn kúrò kálá àwọn tí bá ti pa àwọn tí wọ́n mú ni kí wọ́n lọ máa béèrè pé àwọn tí wọ́n kúrò sẹ́ẹ̀lì. so anything bá ti solúsàn ẹja máa fa solúsàn sí lójú ẹsẹ̀ ni ẹ̀wù la sọ ó ti wò yẹn pé olóòlù ọ̀pá yẹn òṣèlọ́pàá yẹn ni nípa ti ọ̀gá Sunday Igboho ẹ mọ̀ mọ̀ dáadáa ni wọ́n rà mú jókòó pẹ̀lú wọn dáadáa sì túrú wọn lóṣogbo. bẹ́ẹ̀ ni sà wọ́n rà má bòm lówó jọ́nà lọ níwájú ọlọ́ àti ènìyàn. tó mo dẹ̀ sọ́jọ́ kan mo tẹ̀sọ́ ní fúgàmù kan ọ̀gá mi Kọ́lá Akínyẹfà nípa social media yẹn pé kí mo límìtì ẹ̀ díẹ̀ kankan. àwọn tó wà lórí oúnjẹ tó wà lórí fúgàmù jọ́nà lọ níjọ sátọ̀dẹ̀ yẹn mo bẹ̀ sí pé kí mo mí bẹ̀rẹ̀ dábúnyà tó social media yẹn kí mo ra límìtì ẹ̀ díẹ̀. lọ́wọ́ apá tẹ̀sọ̀ mo sọ́jọ́ náà lọ fún mo sọ fún Akínyẹfà jẹ́ ẹ̀ pé social media yẹn kí wọ́n àjọ ṣe díẹ̀. inú ìwà dùn fún tẹ̀sán lálẹ́ ìgbọ́ wà nù nǹkan tí àwọn ti yìí kéèsì wọn pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì fún délé wọ́n àjọ sí nípa pé wọ́n ti so. òun kọ́ lọ́ọ̀yà ẹ mọ̀ pé ayé ti dẹ ayé ọ̀dà sáwọn tó gbé lóòlù jáde ni wọ́n ní kéèyàn ó gbé fóònù jáde kó fi máa ya olóòlù. ayé ti dẹ ayé fóònù kálukú ló ní fóònù lọ èèyàn sì sọ̀rọ̀ control. ok nípa ti táwọn bá wá sọ wípé táwọn bá fẹ́ rí nìkan tí táwọn lọ yìí o ẹ má yà kankan o. èrò tó bá mọ wọn ló ṣe control èrò tó bá mọ pé tó bá já àwọn mẹ́mbà ru ẹkùn pé gbogbo òru ẹkùn ẹnìkan ò gbọ́dọ̀ mú fóònù lọ́wọ́ nù yín òun ọgbọ̀ ṣùgbọ́n ará àta tó bá wà ń bẹ̀ tó bá fẹ́ ya nǹkan ṣé ó ṣe control ni. bàbá mi ẹ sáà bẹ fún ẹ tí wọn bá wọn sọ̀rọ̀ tó dé ìjọba ní sọ pé ọ̀kárí tó bá yá àwọn náà sọ pé ọ̀kárí o ìjọba sọ̀rọ̀ ó dé ìjà lọ títí o. kábíyèsí Olódùmarè kábíyèsí Olódùmarè. òkè fẹ́ máa kàn ní ìsìn ọbẹ̀ máa mọ́jú àwọn lọ. Akọ́láwọlé Olóòtú ọmọ àdábánijà àìrà láyọ̀ àpàdé ń re àní dolódì lẹ́yìn ara wa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ tá a jọ ṣètò lálẹ́ yìí o ẹ mórí délé o ẹ yà ẹ́ rà ibi alẹ́ òní pa yín.